Tiwa Làṣà tún ti dóde o. Ará ilé ẹ sáré wá, èrò ọ̀nà ẹ dà gìrìgìrìgìrì wá o. Ẹ wá gbóhùn ẹnu àwa, ìbà yìnyín tán Elédùmarè ọba tó nílé ayé. Ìbà oyún inú, ìbà ṣẹ́ ibi, ìbà gbogbo pèdèpèdè tó ti ń pèdè ká tó máa pèdè. Ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà gbogbo olùgbọ́ wa. Tiwa Làṣà ti dóde o. Ẹni ńlá ní ṣòun ńlá, èèyàn pàtàkì ní ṣòun pàtàkì láwùjọ. Tiwa Làṣà náà ni àwa kọ́, Ọlọ́run ọba mọ́ ni. Tiwa Làṣà tún ti dóde o. Onílé mo bòde kí n tó wọlé o. Àgọ́ àlà mo bòde oṣù, ajá òṣùpá ni mí mo bòde fọlọ́run ọba tó ń fún wa ṣe lọ́jọ́ gbogbo. Lawrence o, Lámídì Ọlálẹ́yẹ Karim, mo ní o máa gbóhùn ẹnu mi. Mo ní lónìí ọjọ́ ìbí rẹ tó pọ́mọ 100 ọdún. Àní lọ́jọ́ 22 oṣù karùn-ún ọdún 2022 ló pọ́mọ 100 ọdún o. Mo ní lónìí ọjọ́ ìbí rẹ, ikú arí ọ̀fẹ́tẹ́, àrùn arí ọ̀fẹ́tẹ́. Mo ní tòfòtàrùn kó máa gbénú pẹ́ o, kí towó tọmọ fi lé rẹ ṣe bùgbé. Karim o, mo ní o máa gbóhùn ẹnu mi, ẹ ó rí wa wò bí ìran lónìí ọjọ́ ìbí rẹ tó pọ́mọ 100 ọdún. Mo ní ó yá pápápá nílùú bàbá tó bí ọlọ́mọ. Ìwọ l'Ògbómọ̀ṣọ́ ajílété o, níbi tí wọ́n ti ń jẹ̀ka kí wọ́n tó mú kọ yẹn gan. Ògbó ń bá ọjà ò lọ́gbọ́n nínú, òṣèbèrè làjàgùnpàdé ń bá ọ ṣe ni. Ògbó dákun máma bá mi jà ń wò lówó ẹbọ nílé o. Àjàgùnpàdé olódòdó kẹ̀rí lójú ogun, òbọ̀ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Bàbá Michael Ọlánrewájú Olúkáyọ̀dé, mo ní o máa gbóhùn ẹnu mi. Àní nílùú bàbá tó bí ẹ lọ́mọ. Bàbá Bàrúkù o, wọ́n lá ò gbọ́dọ̀ roko. Ìyá Bàrúkù wọ́n lá ò gbọ́dọ̀ sòjòjò. Ṣé bí kòkó gbẹ̀gìrì ló sọnù níbàdú lọ́jọ́ ọjọ́ sí? Lẹ bá sunkún lẹ sunkún lẹ ò dákẹ́ o. Àní ibi apẹ̀rin sí ni wọ́n ń pè lókè elérin, ibi apàpọ̀n sí ni wọ́n ń pè lókè àfọ̀n, ibi apọ̀rá sí làwọn máa pè nísàlẹ̀ ọ̀rá nílùú bàbá tiẹ̀. Bàbá yín jagun títí o, ló bá fapórọ̀ sọ́jà jagun. Ẹ̀yin ò mọ̀ pé ogun ò jàjà, ó jàjà kókó Ògbómọ̀ṣọ́ ajílété bí wọ́n ti ń jẹ̀ka kí wọ́n tó mú kọ yẹn gan. Ògbómọmí ọmọ àfògbójà, ṣe bó gborí ẹlẹ́mọ̀ṣọ́ la pèwèpè títí tí wọ́n fi ń pè yín lọ́mọ Ògbómọ̀ṣọ́ ajílété. Lawrence Karim, ó ní o máa gbóhùn ẹnu mi. Bàbá Richard Akíọlá Ọlálẹ́kan tó ń bẹ nílùú Canada, ìmùlẹ̀ Tiwa Làṣà.
Lawrence o àní wọ́n ní Ògbómọ̀ṣọ́ kò délé wí mo ní wọ́n ní Ògbómọ̀ṣọ́ kò mọ̀mọ́ délé rò ó délé tán ó lọ rò fóògùn oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú o ṣe borí ẹni ló lọ́jọ́ gbogbo ẹ̀yin lọ́mọ Ògbómọ̀ṣọ́ ọmọ àfògbójà adénú ọkọ̀ àsìmí adénú ọkọ̀ àsìmí adénú ọkọ̀ àsìmí adénú ọkọ̀ àsìmí ogun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ adénú ọkọ̀ àsìmí adénú ọkọ̀ àsìmí adénú ọkọ̀ àsìmí ilẹ̀ wí o adénú ọkọ̀ àsìmí mi ò gbọ́ adénú ọkọ̀ àsìmí ogun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ adénú ọkọ̀ àsìmí. Kọ́ńfọ́ọ̀tì o ìyá Abraham Ọládayọ̀ tó ń bẹ l'Ábùjá mo ní o máa gbóhùn ẹnu mi. Kọ́ńfọ́ọ̀tì o mo ní ẹ ò rí pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ àní gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ tọkọtaya taya tọkọ ni wọ́n ń sọjọ́ ìbí o ọkọ ń sọjọ́ ìbí lọ́jọ́ 22 aya ń sọjọ́ ìbí lọ́jọ́ 25 oṣù karùn-ún ẹ ò rí pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ọwọ́wọ́wọ́ ìmọ̀wọ̀mọ̀ ìfẹ́ wọnú ara wọn owó wọlé o ire wọlé ọmọ wọlé Comfort mo ní o máa gbóhùn ẹnu mi mo ní lónìí ọjọ́ ìbí rẹ ọjọ́ 25 oṣù karùn-ún ọdún 2022 lọ́pọ̀ máa dọ́rin ọdún o 70 years àní lọ́pọ̀ máa dọ́rin ọdún lókè èèpẹ̀ àní lónìí ọjọ́ ìbí rẹ ikú arí ọ̀fẹ́tẹ́ àrùn arí ọ̀fẹ́tẹ́ tòfò tarun tòfò wọ́n máa gbẹ́nu pẹ́ o tòwó tọmọ wọ́n fi lé rẹ ṣe bùgbé Comfort mo ní o máa gbóhùn ẹnu mi mo ló yá ó yá nílùú bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ Lísàbí ọmọ agbògbò àkàlà àní ọmọ Lísàbí niyán o nílùú Ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ agbògbò àkàlà Comfort o àṣẹ wọ́mú lóró òkè o àgbà tó bá ṣe wòmúwòmù ó ṣòro jẹni nílé bàbá tó bí ọlọ́mọ Olúṣọlábòmí mo ní o máa gbóhùn ẹnu mi àní lónìí ọjọ́ ìbí rẹ mo ní ó dé lẹ́ẹ̀kínní èmi ní bàbá yín ó fòrò yí hàn mí o pẹlẹbẹ kí ni wọ́n gbé lé mi lọ́wọ́ ó tún dé lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ mo ní bàbá yín ó fòrò yí hàn mí pẹlẹbẹ kí ni wọ́n tún gbé lé mi lọ́wọ́ ó wá dé lẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀wẹ̀ mo tún ní bàbá yín ó fòrò yí hàn mí o wọ́n ní gúnyán lẹ́bẹ́ kí n ro kàkán mi ní jọ̀jọ̀ ni mo bá gúnyán lẹ́bẹ́ mo tún ro kàkán mi ní jọ̀jọ̀ kàkà kí bàbá yín ó fòrò yí hàn mí nílé bàbá tó bí ọlọ́mọ pẹlẹbẹgi ni wọ́n tún gbé lé mi lọ́wọ́ mo bi wọ́n léèrè mo ní kí ló dé tá ẹ gbé pẹlẹbẹgi lé mi lọ́wọ́ wọ́n ní ṣé mi ò mọ̀ páwo egúngún lobìnrin lè ṣe àwo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè wò àní bóbìnrin bá fojú korò orò ó gbé lọ ni nílé bàbá tó bí ọlọ́mọ ìlú Lísàbí agbòǹgbò àkàlà àní wọ́mú lóró òkè o namu lóró òkun o ọmọ òrò ń pagi ọmọ òrò ń pọ̀pẹ̀ Comfort mo ní o máa gbóhùn ẹnu mi ẹ̀yin ò mọ̀ pé bí wọ́n ti ń ṣe ní Mọ́kà ni wọ́n ń ṣe lẹ́gbàá Aláké wọ́n mú mi sẹ́mísẹ̀mí ní Mẹ́kà wọ́n ń modò ògùn lẹ́gbàá Aláké àní wọ́n ń gàràfà ní Mẹ́kà ẹ̀yin ń golúmọ lẹ́gbàá Aláké Ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ agbòǹgbò àkàlà ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin Ẹ̀gbá ẹ̀ ó yàyà ẹ̀yin ọmọ Olúmọ. ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin Ẹ̀gbá ẹ̀ ó yàyà ẹ̀yin ọmọ Olúmọ. ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin Ẹ̀gbá ẹ̀ ó yàyà ẹ̀yin ọmọ Olúmọ. ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin Ẹ̀gbá ẹ̀ ó yàyà ẹ̀yin ọmọ Olúmọ. ìyá ìyá ṣe púpọ̀ lọ́rọ̀ mi o èmi lọmọ tí ìyá pọ̀n tó fọjá ràn pọ̀n mo ní ìyá ìyá ṣe púpọ̀ lọ́rọ̀ mi o yáyá ni mo mọ̀ n ò mọ̀ ká má rojú koko yáyá ni mo mọ̀ yáyá ni mo mọ̀ n ò mọ̀ ká má rojú koko ẹ̀wẹ̀lẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀ a kò máa ní fojú sunkún ara wa a ò ní fojú sunkún ara wa a ò ní fojú sunkún ara wa
ará owó dé o èrò owó dé. ará owó dé o èrò owó dé. ṣé ó lọ àbẹ́ ò lọ èrò kájọlá o. ṣé ó lọ àbẹ́ ò lọ èrò kájọlá o. ìyá ìyá máa bólú me. ìyá ìyá máa bólú me. olùmẹ́sì máa là. olùmẹ́sì máa là. tó mo ní bẹ́ẹ̀ ò mẹ́rin ṣe bẹ́ẹ̀ gbóhùn erin ni bẹ́ẹ̀ ò mọ̀ọ́sà ẹ ò jí ọlọ́bẹ̀ àní bẹ́ẹ̀ ò mọ̀ mí ṣe bẹ́ẹ̀ gbóhùn ẹnu mi mo tún dé bí mo ṣe ń dé adéwùmí àjùwọ̀n lèmi jẹ́ ìkọ́ni mi olókùn ní òlẹ́sìn akéèkúyà ọmọ oníyé epo àpèjẹ́ ẹni tí wọ́n ń pè ní tiwa làṣà. Lawrence ooo Lámídì Ọlálẹ́yẹ Karim mo ní o máa gbóhùn ẹnu mi mo ní lónìí ọjọ́ ìbí rẹ tó pọ́mọ 100 ọdún àní lọ́jọ́ 22 oṣù karùn-ún ọdún 2022 ló pọ́mọ 100 ọdún ooo mo ní lónìí ọjọ́ ìbí rẹ ikú arí ọ̀fẹ́tẹ́ àrùn arí ọ̀fẹ́tẹ́ mo ní tòfò tàrùn kó máa gbénú pẹ́ ooo kí towó tọmọ fi lé rẹ ṣe bù.